ọ̀rọ̀ nípa jálàbí ṣíṣe nínú Islam. Jálàbí ṣíṣe nínú Islam, àwọn èèyàn tá a bá ní parọ́ tọ́ra wa, àsìkò tá a wà yìí àsìkò òdodo ni, àsìkò tá a wà yìí alámọ́tù tí ànábì lá máa rí kọ́lọ́wọ́ ti fẹ́ payé rẹ̀ àti ń rí. Oníkálukú wa a gbọ́dọ̀ ṣiṣẹ́ tá a fi bára wa nínú àlùjánnà kó tó kú fún oníkálukú wa láti ṣe nísìnyí nìyẹn. Òdodo ká sọ. Jálàbí ṣíṣe nínú Islam ó ń já rànyìn. Gbogbo àfáà wọ́n sọ lórí tiwọn. Tá bá wò jálàbí ṣíṣe nínú Islam, jálàbí ṣíṣe kò tọ́ kò sì dá nínú Islam. Káàfáà lóhun jókòó ti jálàbí kò dá nínú Islam. Torí àwa yìí nísìn inú jálàbí ni wọ́n bí wa sí, owó jálàbí ni wọ́n fi tọ́ wa. Kò sí ẹni owó jálàbí ló fi tọ́ wa, bẹ́ẹ̀ sì ni àdàgbà sínú jálàbí ṣíṣe ni. Àwa náà sì rí ìgbà mi kálejò wá kó wá bàbá wa wá, àwa náà ń gbọ́ fìrífìrí nípa ẹ̀. Kò sí ẹni tí ó ṣe jálàbí tí ò ní purọ́, àkọ́kọ́ nìyẹn. Ìpé ó ṣe jálàbí ò ní wá purọ́, irọ́ ni. Nítorí ẹni tí bá ń ṣe jálàbí yóò fẹ́ mọ bí ó ti sọ 1,000 di 40,000. Ìkan tí ó ṣẹlẹ̀ séyàn bó tẹ̀ já sí pé orin ò dání ní Islam. Olórin kan kọrin ó ní àwọn tí wọ́n ń wo ìsáàbì fìrìfìrì lórí ìtọ́bá rìtàn ni aráyé àti mú wọn lọ́lọ́run wọn láyé. Nínú ìsáàbì yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ táwọn àfọ́ọ̀rí ni wọ́n sọ pé àwọn rí. Nǹkan tí ó ṣẹlẹ̀ séyàn tí wọ́n rí ló ń purọ́ péyàn rí. Kò wá sí àfáà tí ó ṣe jálàbí tí ò ní purọ́. Anabuwa Muhammad anabi ni ayatul munafiqun salat. Ohun tá fi mọ̀ pé mùnáfìkì léèyàn mẹ́ta ni. Alikẹ́sìbù ń bẹ́ńbẹ́, irọ́ bẹ́ńbẹ́. Ẹsì gbogbo tó bá ti fi irọ́ sínú ayé ẹ̀, ayá sí pé ewu ẹni bẹ́ẹ̀ mùnáfìkì ni. Kò wá sí bá fọ òun ṣe lóhun tó láyé tí bá ti ń ṣe jálàbí. Wípé ó jókòó jálàbí ní ti ń jẹ, ní jálàbí ní ti ń rówó, ibẹ̀ ní ìdí jálàbí ló ti kọ́lé, ní ti ń lo mọ́tò, yóò purọ́. Ìsìlámù ò sì fẹ́ rọ́. Ẹ̀kejì nínú jálàbí ṣíṣe, nǹkan tá fẹ́ kó yẹra wa ni pé kò sí láì fi níbi kéèyàn wá bá àfáà pé àfáà nǹkan báyìí ní ṣe mí, nǹkan báyìí ní ṣe bá mi bẹ Ọlọ́run. Ṣùgbọ́n kéèyàn wá bá àfáà pé àfáà nǹkan báyìí ló ń ṣe mí, káfà wá gbé ọṣẹ fún pé gbà ọṣẹ ìyọnu ayé ni. Ẹ dákun, ṣé ìyọnu ayé ló yẹ kéèyàn wá àbí ìyọnu Ọlọ́run? Ẹlòmíà wá bá àfáà wọn nígbà àwúre lélẹ̀. Àwúre wo ló tún tọ́lọ́run láyé yìí? Àfáà mi yóò ní àgbàlagbàjá a máa nídìí odidi àgbò kan, pẹ́pẹ́yẹ 3, orí ọká 6. Yóò wá ṣí tí ó wọ́ bí 50,000. Pásìkò 50,000 ń fún kò ní rà kankan. Yóò kọ̀ wọ́ṣẹ́ lásán fẹ́yàn pé lágbájá yìí ẹgbà. Lórí jásí pé gbogbo ẹni ẹ mẹ́jà parọ́ tara wa, àwa yìí a ti rí àṣírí.
àṣírí jálàbí irọ́ kìkìdá irọ́ ní bẹ́ńbẹ́ nǹkan kí ló pè ní pìyàn ríran síyàn ní Islam kíkọ̀ lédè wá lágbájá yìí mo ríran sí ẹ ògùn náà lẹ́yìn kúrò láyé bó ṣe wà yìí ó jẹ́ kó ti kọ́lé ó jẹ́ kó ti ra mọ́tò ṣùgbọ́n àwọn ayé ń di ẹ lọ́wọ́ àwọn ayé wo ní ń di lọ́wọ́ irọ́ ni gbogbo àwọn èèyàn ẹja lajú ara wa ẹ má jẹ́ káwọn àfọwọ́ní 419 máa gbá yín mọ́ ìwọ tó bá ti kò sí láì fi bí pé kò lọ bá àfọ pé àfọ ẹ bá mi bẹ Ọlọ́run nínú ẹ̀kọ́ kan tí mo kọ́ lọ́dọ̀ bàbá wa àfọ ńlá kò sí bíyàn òun ti tó àfọ ńlá ó ní ó yá ẹ jókòó ẹ sọ̀rọ̀ àǹdí ẹ ṣàdúrà àkè àsìmọ́lẹ̀ ìlú síná àkè kùránì lèèyàn fi ń yanjú bùkátà tó bá ti di pé wọ́n gbé ọṣẹ fihàn pé gbà ìyọnu ayé àwúre ajá sí pé o ti ṣẹbọ nìyẹn nítorí tó bá gbé ọṣẹ yẹn fún ẹ o ti ní bìlífù pé ọṣẹ yẹn ló fẹ́ là ẹ́ ọṣẹ yẹn ló fẹ́ jẹ́ káyé yọnu sí o ti ní bìlífù bẹ́ẹ̀ àti pé o ti ní bìlífù pé ajá sí pé ìkọ̀kọ̀ báyìí lè ṣèkọ́ fún ẹ ẹni tó bá ti sí nígbàgbọ́ níbi nǹkan àtọ̀sọ́ lọ́hùn irú ẹni bẹ́ẹ̀ ó ti di ẹbọ ó ti di ẹlẹ́bọ gbogbo wa àáfàá tó bá jókòó ti jálàbí yóò purọ́ kò sáfọ́ ń jálàbí tí ò ní purọ́ o kò sáfà jálàbí tí ò ní purọ́ nígbà bá ràfà tó jókòó jálàbí ó kọ́ léwu amótó ṣe gbogbo ẹ̀mẹ́ yóò purọ́ o ìsìlámù ò sì fẹ́ràn ìsìlámù fẹ́ òdodo kó sọ bẹ́ẹ̀ kó sì bà bẹ́ẹ̀ kò sí pé wọ́n rí ìrànṣẹ́ yàn nínú ìsìlámù o lágbájá yìí ó jẹ́ kó ti kọ́lé àwọn ìyá ẹ̀kọ́ ló ń di ẹ lọ́wọ́ wọ́n tó bá sọ bẹ́ẹ̀ fún ẹ sọ fún ọ pé o ṣe ẹ ṣe sà Ọlọ́run ni kò bẹ́ẹ̀ yanjú ẹ̀ Ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn yá sí pé wọ́n lọ bọ̀wọ̀ fún oníjàlábí àwọn oníjàlábí ó tún wá ba yí ẹ̀ kún ó ba yí ẹ̀ jẹ́ kú bó ti wà tẹ́lẹ̀ ẹlòmíì ó lè yá sí pé bí a kò ta rárá ló fi sọ́dọ̀ àfa oníjàlábí tó bá padà wá yá ṣebí kò tà ó sì ní ṣọ́ọ̀bù yóò padà wá ta ṣọ́ọ̀bù ẹ̀ yóò fi sanwó fáfá gbogbo àwọn èèyàn jẹ́ kojú wa là àfáà tàbá fẹ́ lọ bá ń pẹ́ àní pé ẹyẹ kó jẹ́ àfáà tí wọn náà mọ̀ pé àfáà ìmọ̀ Ọlọ́run kò sí kọ́tà àfáà ìdúró tì ó já pé Quran tí ò ṣe pé ó máa fún ẹ lọ́ṣẹ dúdú àbí kọ́ ní kò mú àgbọn wá kó ṣàdúrà sínú àgbọn àbí kọ́ mú máa kó ṣàdúrà sínú omi tó bá ti ṣàdúrà sínú omi ó ti nígbàgbọ́ pé omi yẹn máa wọ ẹ́ sàn nìyẹn kò sì dá Ọlọ́run yóò gbọdọ̀ gbà kó fẹ́ wúyàn sàn gbogbo àwọn èèyàn ẹ má jẹ́ kó dúdú ojú wa owó tó fẹ́ fi jẹun kò tó lọ kó fáwọn àfáà níbi láyé ṣe wà lónìí àfáà tó bá fẹ́ kéw tó bá ti kéw àti bí o fẹ́ lọ skul ní bí o fẹ́ kọ́ ṣe ọwọ́ ní kọ́ òye pé kó wá jókòó ti iṣẹ́ àfáà pípé òun ló fẹ́ fi máa jẹun tó bá jókòó tì ó kúrọ nítorí ìwọ náà ó gbìyànjú kó fẹ́ kọ́lé ó gbìyànjú kó fẹ́ lọ mọ́tò ó gbìyànjú kó fẹ́ tọ́gbẹ́ kò sì sí bó ti dé lẹ́fù ní tó ní kúrọ Islam ò sì fẹ́ rọ́ ìyẹn dájú anybody tó fẹ́ takù wípé kò sí ó nínú iṣẹ́ jálàbí kó jáde nígbà yẹn máa ṣe jálàbí kò ní wá kúrọ́ rárá ó máa kúrọ́ ni nítorí ní jálàbí lọ bí àwa sí owó jálàbí dẹ̀ lọ fi tọ́ wa ìgbà táde ń gbọ́ bọ̀ arífìrífìrí bọ́n bàbá wa ṣe ń ṣe jálàbí àyíké gbogbo ẹ̀ náà kìkì dàrọ́ ni tí a máa sì wọnà alukuran níyàn wo gbogbo kọtọ́láwọn sọ inú kọtọ́láwọn ètì jù pé ọlọ́run ní dáríjì ẹ̀ mọ́ tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ni kọtọ́láwọn ètì jù ọlọ́run jowó pé kéèyàn ṣẹbọ pẹ̀lú ẹ̀ ìwọ tó bá ti lè nígbàgbọ́ wípé ọṣẹ tí wọ́n fún mi yìí ló máa wọ ẹ́ sàn ó ti ṣẹbọ nítorí o ti gbà pé ọ̀ṣà yẹn ló fẹ́ wọ ẹ̀sán láyé o ti ṣẹbọ gbogbo wa ẹ má yẹ ká ṣẹbọ sọ́lọ́run àfọlọ́ bá àfà tó bá ti di pé àfà ń fún ẹ lọ́ṣẹ àfà ń fún ẹ lẹ́bù sá
tó bá bá àfa táfà bá kálí Quran táfà organize àdúrà fún ọ tọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tó bá tó àwọ̀ bọ̀ náà níbi àdúrà náà àfa náà wọ́n tún fi àdúrà náà wọ́n tún fi parọ́ wọ́n lè ní táwọn bá kàjà sí 41 àwọn máa pẹran 41 àwọn máa ra ẹdìyẹ kọ̀ọ̀kan máa gbé sóríta kọ̀ọ̀kan wọ́n máa fi gbọ́wọ́ bá wọn lọ́dọ̀ ẹni tó fẹ́ ṣàdúrà fún gbogbo eléyìí bọ́ọ̀lù àdúrà yẹn ń ṣe gbà àní ẹja gbà fún ọlọ́run nìkan ló lè ṣe gbogbo nǹkan tádówó kọ bá débẹ̀ lónìí ọlọ́run ni kò ké pé ọlọ́run ni ó wọ ẹkọ bẹ́ẹ̀ o máa ń bìlífù pé ọṣẹ kan ló fẹ́ gba ẹlẹ́ àbí ẹkù kan ló fẹ́ gba ẹlẹ́ tí a bá ṣògùn owó tó bá lówó ọlọ́run kàdà kó máa lówó ni yóò sì jìyà pé ṣògùn owó ni gbogbo tó bá dà láyé ẹ ọlọ́run kàdàrà tí a bá fún ẹ lọ́ṣẹ kó wọṣẹ tó yẹ tó kò dẹ̀ lówó àti kẹ́ tó ṣògùn owó tó dẹ̀ lówó ó fọmọ ẹ̀ ṣògùn owó ó fi ìyàwó ẹ̀ ṣògùn owó síbẹ̀síbẹ̀ náà kò lówó ọlọ́run kò kàdà kó máa lówó láyé ni kílẹ̀ wọn sá kílẹ̀ wọn bá káàkiri kílẹ̀ wọn sáré káàkiri fún tẹ́ tó jí bọ́lé aláfa ó tẹ́ kẹfì jẹun kẹfì wọn máa lọ skul ẹ máa lọ bá àwọn àfa àgbà yín ẹ̀yin yẹn náà ẹ má kọ́ ọ tara ẹ̀yin náà lójú ẹ dá àfa tó mọ Ọlọ́run mọ̀ ọmọ tí wọ́n ti ta àfa yóò mọ Ọlọ́run wọn ni kẹ lọ bá ẹ má lọ bá àfa tó máa gbọ́ṣẹ́ fún yín máa gbẹ́bù fún yín láì ní fásitì ogun tẹ́lá bí ṣíṣe kò tọ́ nínú Islam nítorí ìdí tèmi tó fi jálàbí àkọ́kọ́ nítorí ẹbọ ṣíṣe tó wà nínú ẹ̀ òtẹ́ tó ṣe jálàbí tí ò ní ṣẹbọ ẹbọ wà ń bẹ ẹlẹ́ẹ̀kejì irọ́ tún wà ń bẹ ìsìlámù ò fẹ́ rọ́ Ọlọ́run ò sì fẹ́ bọ ẹbọ ṣíṣe ẹni tó bá jókòó ti ṣe jálàbí méjèèjì yìí ni yóò ṣe yóò kú ọ yóò ṣẹbọ so jálàbí nínú Islam ò tọ́ o gbogbo àwọn èèyàn gbogbo àfáà ti ṣe jálàbí ẹ ká lọ jáwọ́ kó mẹ́ nítorí ọjọ́ ni kìámọ̀ o ká bẹ̀rù ọjọ́ tí màá ti yín ká bá wa nínú sáré ká bẹ̀rù ọjọ́ gbéǹde gbogbo àwọn àfọ́jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o Ọlọ́run ò fẹ́ rogun Ọlọ́run jowú gan o Ọlọ́run ò fẹ́ pé kò bílíìfù ló pé kò kọ́ bá lè fẹ́ wẹ̀ sọ Ọlọ́run jowú gan Ọlọ́run jowú gidi gan nítorí bẹ́ẹ̀ ẹ ká jáwọ́ kúrò nínú òṣì nígbà wọ́n ń gbọ́ṣẹ́ fún ẹ wọ́n ń gbẹ̀bù fún ẹ kò sì lọ jáwọ́ kúrò mẹ́ o má lọ ẹbù má lọ ṣe nígbà ọṣẹ ẹ̀kọ́ ló máa gbà ẹlẹ̀ láyé àbí ẹbù kọ́ tó bá ọ̀pọ̀lọpọ̀ àfáà lónìí èdú tiẹ̀ lọ́nà lọ́tọ̀ ń bí fáwọn èèyàn pé ẹbù ni èdú lọ́ lọ sí kò tán àní irọ́ pọ̀ nínú jálàbí irọ́ ó ti pọ̀ jù ẹbọ náà pọ̀ ó dà ó yá evidence wo ló fẹ́ mú wá pé ẹ̀ṣẹ̀ bọ evidence wo ló fẹ́ mú wá ok o gbọ́ṣẹ́ fẹ́yàn pé àlímọ̀ àbí ìwọ ìmọ̀ gbá ọṣẹ yìí tó bá wẹ ọṣọ yìí ọṣẹ yẹn ń bá jẹ́ kó máa tajà ìwọ tí wọ́n gbé fún wàá nígbàgbọ́ pé ẹ̀ṣẹ̀ yẹn ló fẹ́ lẹ̀ ọṣẹ yẹn ìgbàgbọ́ màtí wàá mẹ́ pé ọṣẹ yẹn ló fẹ́ lẹ̀ ọmọ tí ma sọ pé má ṣe iyèméjì o ìgbàgbọ́ kan ní kò lò lórí ọṣẹ àbọ̀ lọ́hùn ẹbọ nìyẹn ẹbọ ni ẹ má jà pa ọ́ tara wa ẹ má jà pa ọ́ tara níjọ́ àlìkìyámọ̀ nítorí ọjọ́ àlìkìyámọ̀ gbogbo ẹgbẹ́ sì jálàbí ẹ̀ka lọ já kó bẹ̀ nítorí à ń ṣẹbọ ọ̀dẹ̀ ń purọ́ à ń ṣẹbọ tún purọ́ tá a bá rí ni àní sọ torí àwa yìí owó jálàbí lọ fi tọ́ wa jálàbí lọ bí wa sí adẹ̀rí firifiri jálàbí àrí gbogbo kan tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ gbogbo yẹn fẹ́ tàṣí jálàbí ẹ kú ọ́n bẹ́ẹ̀ o lọ́wọ́ mọ́sá ṣẹlẹ̀ nìkọ̀ọ̀kan wa wala la ilaha illallah wala muhammadu rasulullah sallallahu alayhi wa sallam bismillah.